Ọlọ́run ìwọ ni o. A tún délé ní gẹ́gẹ́ bí ìṣe wa. Mo ṣèlérí mo ní gbogbo oníkòjìpò káàkiri àgbáńlá ayé. Gbogbo yín pátápátá lẹ́ gbádùn mi dọ́ba lórí ìrìnkèrindò pẹ̀lú Gbénga Adébóyè àti àwọn ọ̀tọ̀kùnrin tí wọ́n ti jọ ṣe dáúlà nínú ayé tí wọ́n sì wà láyé tiwọn. Ògo ni fọ́lọ́run lónìí. Ẹja ńlá òní ìwọ àti àwọn àmì tún gbé. Ìwọ gbẹ́ja, àwọn kó ẹja. Nínú àwọn tá a ti ń wá káàkiri tó jẹ́ pé a lọ location lónìí, a lọ location lọ́la, kò jẹ́ àríyàn. Mo ti rí kan nù wọn o. Bẹ́ẹ̀ bá ń wojú wòran yín, ẹ rí mọ̀ wípé arákùnrin tó ń wò yín yìí, àwọn náà ń pè ní Taofik. Wọn ò mórúkọ kejì, wọ́n máa sọ fúnra wọn. Tó wọ́n ẹ̀ máa sí Mandusi. Ajagajigi, ẹ jókòó dáadáa. Ẹ máa súnmọ́ ìbáka, ẹ jókòó dáadáa. Bẹ́ẹ̀ yẹn, ẹ jókòó bí ọba náà níyìn. Ẹ ṣeun bàbá. Bàbá mi mo pè yín. Bàbá dáadáa. Àìwọ́ yámọ̀ rẹ̀ nìkan bá ṣe. Kábíyèsí Elédùmarè. Mọ̀jà bá kàṣẹ láyé Ọlọ́run. Àṣẹ bàbá, àṣẹ Èdùmàrè. Mo pè yín ni. Ǹjẹ́ tí ẹ mọ Gbénga Adébóyè ń gbà ayé ẹ̀, ọ̀nà wo lẹ sì gbà mọ́? Ẹ kọ́kọ́ dákọ̀ yín náà. Ẹ jèrè, mo ní àárín lóde àbẹ́rẹ́, a sì máa ń rí lóde àbẹ́rẹ́ ká má bàa fojú pòjó, ká má fojú pòjó mi. Taofik lórúkọ èmi ń jẹ́, Sàlámì lórúkọ bàbá mi. Èmi a máa ń pè mí àdàbánijà òkè tìrì mọ́ wo ará àtàwọn ọmọ ara rúbèrè ni ọmọ agbẹ́mọ̀rù òní, ọmọ agbẹ́mọ̀rù òrè, ọmọ agbọ́pọ̀n ríbi tí fọ́ba mú jẹun tí olùjúmọ̀ Mandusi. Mandusi. Bá àgbàlagbà. Bí ẹ bá gbẹ́wò oògùn wọ̀ mo máa ń sá fún yín ni. N lè fẹ́ bọ̀ yín lọ́ngbà míì. Tẹ bá ń pe àwọn èdè Ifẹ̀ máa ní ẹ̀bùn Ọlọ́run látòde ọ̀run wá ni. Nǹkan méjì lápapọ̀ lẹ́nu. Ìrìnkèrindò ẹ̀yin àti Gbénga àbí ẹ̀ ń gbúrò rẹ̀. Ẹ sì jọ lájọṣepọ̀ rí ìkíní nù àti ìgbà ìmọ̀ àwọn kankan tẹ́ ẹ ti ṣe tó jẹ́ pé tí a bá ká àmọ́ bẹ́ẹ̀ yẹn ọ̀lẹ̀ wọn. Tí Gbénga lọ́kọ́kọ́ bá mi ná. Ẹ ṣeun. Sẹ́rí Gbénga Adébóyè kàwé ọmọ jẹ onímọ̀ rẹ̀ kí màrọ̀ ọmọ jẹ létí ọpọ́n. Gbénga Adébóyè èèyàn dáadáa ni, ọkùnrin ni, ọkùnrin ogun ni, ọlọ́pọlọ ni. Tẹ́ bá ń gbọ́ tí wọ́n bá ń sọ pé Mr. Brain ọ̀pọ̀lọpọ̀, mo súnmọ́ Gbénga Adébóyè dáadáa. Ǹjẹ́ lájọṣepọ̀ rárá? Lájọṣepọ̀. Ẹ jẹ́ agbọ́dé ń bẹ́ẹ̀. Nínú àjọṣepọ̀ tí a ní, tí mo bá ń sọ̀rọ̀ Gbénga Adébóyè. Gbénga Adébóyè ẹ jèrè. Gbénga Adébóyè. Nínú àjọṣepọ̀ tá a jọ ní, àjọ rìn bí ẹ̀ẹ̀mejì bí ẹ̀ẹ̀mẹ́ta. Wọ́n rí mi mọ́ báyìí, ṣùgbọ́n àwọn rí mi, èmi ò rí wọn mọ́ ni mo fi sọ pé kàwé ọmọ jẹ onímọ̀ rẹ̀ kí màrẹ̀ wọn ọmọ jẹ létí ọpọ́n. Nínú tá a bá ń sọ̀rọ̀ Gbénga Adébóyè, ó jẹ́ ẹnìkan tó jẹ́ akíkanjú ènìyàn, ó láyà, ó sì lóògùn. Kílẹ̀ tó ń bá bọ̀, kílẹ̀ ń bá bọ̀, ọmọ pásítọ̀ ni olóògùn. Gbọ́ bí ṣe máa ń kíra rẹ̀ ni, a ní Alhaji Pásítọ̀ Olúwo, Alhaji Pásítọ̀ Olúwo, mẹ́ta lọ́kan ni. Ní ìjọ tẹ́rù Ọlọ́run bá bà mí, níjọ́ tí àjọ ìrìn àjò kékeré, àjọ lọmọ bá wọn ní TV8 lọ́dún náà ní lẹ́kọ̀ọ́. So wọ́n fẹ́ràn mi gan, jẹ́ni tó dáa gan, tó fẹ́ràn èèyàn, ó sì máa ń ṣe fàájì. Àwọn adé bá ní tí òrújú báwọn ní gbogbo Ìbàdàn kọ́, mo ní Ìbàdàn wà lálàáfíà, ọ̀lẹ́ àwọn onímọ́tò, àwa onímọ́tò, àwa jáde lọ, àwa ń lọ, àwa dísàdé ojú Ẹlẹ́gbà, àwa ra àwọn area boys kan, àwọn area boys yẹn wọ́n ń pè àwọn ráìsà wọ́n ń pè Gbénga Adébóyè gbádùn yín fún wọn tán. Kàlùkù sábẹ̀rẹ̀ sí wọ́n ń sà wọ́n lẹ̀ ní kọjá, wọ́n ní àwọn ní ẹ fún wa lówó, wọ́n dẹ̀ tọ́ bá pò, wọ́n dẹ̀ fún wọn ní owó. Bàbá ní owó wa kọ́ yìí, bàbá ó ní owó wa kọ́ yìí, owó yín kọ́ yìí, sẹ́yìn sí owó sí mi lọ́ni. Kánú wọn kàn dáhùn ní pé kí ló dé torí pé à ń gbádùn yín ní ìta lẹ́yìn gan ni, àbò lórí burúkú ní ẹni olórí burúkú kẹ̀. Jọ́nà mo mọ̀ pé Gbénga ọkùnrin ni. Bàbá ó jíjú wọnú mọ́tò báyìí, tó máa wọnú mọ́tò tó máa padà jáde, eré la pé everybody wọ́n fọ́n dànù ni o. kílẹ̀ kíní ọ̀hún lébélébé ni, àbò lórí burúkú abẹ́ ń sí èrè tó mo ní jẹ́ ń gbé tí èlé ọkùnrin ogun kò ní sẹ̀mí ẹ̀ ní mọ̀ọ́kan sára wọ́n fọ́n dànù ni. Mo ní yes, ó fi hàn pé ọkùnrin ni bàbá yìí. Yọ́ nà wọ́n ní nǹkan ni àbí yóò ṣépè fún wọn? Yọ́ nà wọ́n ní nǹkan ni torí wọ́n burú dànù, àbẹ́ ń sí èrè, àbẹ́ lẹ́yìn kò sì jẹ̀bi wọn lóòótọ́. Bàbá ó ti fún wọn lówó,
wọ́n tún wá ń da kó owó àwọn òtò wá gbé kí ló ṣe é sí owó sí ń lọ ni. kíní yẹn máa ń bẹ dísìn náà tẹ́yìn ó fún wa lówó tó wọ́n pé owó àwọn kan. ọ̀pọ̀ bẹ́ẹ̀ wọ́n ti ṣẹ́ṣẹ́ mi náà rí mo kàn níran ọjọ́ kan tí mo níran Gbénga mi náà jẹ́jẹ́ mi náà mọ̀ ń bọ̀ mo kàn drive bọ́. ẹ̀yin náà yọ nǹkan. bàbá nǹkan ní sẹ̀mí mo kàn sáré wọnú mọ́tò ni mo sì lóògùn àbí mo lóògùn ní. mi àmọ́ tẹ́ lọ. bàbá àgbà. ìkan nìyẹn sọ wá pín síbẹ̀ ni. bàbá kò pín síbẹ̀ o. ó yà. Gbénga sì jẹ́ ni tó jẹ́ pé ẹ̀rí kò sẹ́ni tí ò fẹ́ràn obìnrin torí pé bí ò pé wọn ẹ̀jẹ̀ tó jòkó jọ. bí ò pé wọn bàbá wọn ò pé ẹ̀gbọ́n mi ni ó jù mí lọ. ẹ̀jẹ̀ mo fẹ́ gbọ́ bẹ̀ yẹn n tẹ́ fẹ́ sọ ni pé ó fẹ́ràn obìnrin pọ̀ ó fẹ́ràn obìnrin ṣé pọ̀ wà ń bẹ̀. pọ̀ wà ń bẹ̀ o mi lè sọ ẹni ó fẹ́ràn obìnrin jù nínú ẹ̀yin àti ẹ̀. ẹ̀yin dísì wà hùn. bàbá àgbàlagbà. a gbọ́dọ̀ fẹ́ràn obìnrin àní bíi àbíbó ọ̀nà bọ́lẹ̀ ń gbà lọ. olórin kan ti ẹ̀kọ́ nìkan ó ní kò ní ra gbá fún ẹni tí ò láìkí obìnrin. Òbésèré ni àbúrò mi Òbésèré alálùbáríkà ni. ó nítorí obìnrin ló bí mi kò ní sẹ̀mí ẹ̀. sọ aláti fẹ́ràn obìnrin má ṣe jù ní ibi ẹni tẹ́yìn sọ mi ọmọ kí ni tẹ́ ẹ fi pè ní ẹni tó fẹ́ràn obìnrin tẹ́ ẹ gbé àǹsọ̀ báyìí. ẹ jèrè nìkan wà òṣèré wa kan wà ní ìlú Ìbàdàn yìí. èmi ò ní fẹ́ kéèyàn ọmọ kóṣèré wa kan wà láì dá ọkọ torí pé ètò yìí a máa sojú abẹ́ǹkó tó ti kọjá ni láti kọ́ra alọ́gbọ́n ni òṣèré wo. ojú ò ní tì ẹ ní dààmú àmín ẹ ní tẹ́lẹ̀ ẹ má parọ́ tẹ́ bá ti ń ṣe báyìí ẹ fẹ́ wọ́pọ̀ mí nù. irọ́ mi ìwókọ̀ mi mo fẹ́ ṣègidì náà bẹ̀rù ni. ẹni ẹ sì ń bẹ láyé. ó ń bẹ láyé títí ń bẹ láyé. ẹ máa sọ àfọ̀pọ̀lọgbẹ́ á sì máa. ẹ jèrè ẹni yẹn mọ́jọ wà dáadáa ni tí wọ́n sì jọ ń ṣe dáadáa tí wọ́n jọ lásìkò dáadáa ẹni tẹ́yìn náà mọ̀ ni ẹ̀yin atẹ́nu gan n ò lè sọ báà ní í ṣe rí o ṣùgbọ́n mọ̀ pé iná sùn mí nínú ẹ̀ dáadáa kọ́lọ́ jẹ́ mi ogún bàbá. èwo lẹ máa sọ̀rọ̀ yín lọ àbí kí ni ẹjọ́. ẹ ní dààmú so ẹni yìí wọ́n jọ wà tí wọ́n sì jọ ń ṣe dáadáa tí wọ́n sì jọ fẹ́ràn ara wọn ọkàn díjọ́ kan ni ẹni yìí wá jẹ́ ẹni tí wọ́n ń jowú gan ó jẹ́ ẹni tí wọ́n ń jowú ní KSC wàyí náà ní àní lọ́dún náà KS Motel bẹ́ẹ̀ ni Total Garden ní Total Garden so bẹ́ẹ̀ wà ní mọ́tò wọ́n jáde so pẹ̀lú ọmọ kan tí mo fọkọ̀ bùnyún náà láti rí ìyẹn wá wà bí ẹni wáyé ṣe dé nù bẹ́ẹ̀ ni wáyé ṣe dé nìyẹn bó ṣe dé nìyẹn ló bá ní Gbénga kí ló dé náà what is that this ta lélẹ́yìn kí ló dé sọ́mọ bó ṣe jẹ́ sí mi ni. orí rẹ burú ni bóun ló ti jẹ sí ọ bóun ló sọmọ ìyá rẹ ni sọmọ ìyá rẹ ni mo ń bí ọ lè sọmọ ìyá rẹ ni ẹni tá a sì ń wí náà ìgbàjúmọ̀ òṣèré ni tó pupa dò ó ní sọmọ ìyá rẹ ni tí ì bá sọmọ ìyá mi ṣé ọwọ àmọ́ pé ọmọ pẹ̀lú mi ni òjòwò ni ọ tí ó rújú wo mọdà ló ń darí wọnú mọ́tò mo sì wọnú mọ́tò ní abátọ drive out mo ní kárí bàbá yìí. èèyàn mẹ́rin lẹ́gbẹ́ kú bẹ́ẹ̀. ẹnìkan náà lágbé ẹni tí ó ń jowú wọn fún fílẹ̀ mbẹ́ ni o. ẹ ti ń jowú fílẹ̀ mbẹ́. tí ò rújú rárá. ǹjẹ́ túrú ẹ papọ̀ mọ́ lẹ́yìn ìgbà yẹn. Ọlọ́run ṣàforíjì fún wa o rí wọn papọ̀ mọ́ láti ìgbà náà o. kílẹ̀ tó lè sọ nǹkan Gbénga tẹ́ ẹ rí tàbí èyí tí wọ́n sọ fún yín nípa rẹ̀ ẹ wàá sọ ẹni tó sọ ẹ sì sọ àkókò tí wọ́n sọ. ẹ ṣeun ẹni tí mo tún gbọ́ tí mo tún mọ̀ tí mo tún gbọ́ nípa Gbénga Adébóyè ó ní sítórí àwọn àti Alhaji Síkírù Àyìndé Barrister kí àwòrán náà ká máa jẹ nímọ̀ rẹ̀ àméjèèjì ti jọ dìrọ̀ ọ̀run báyìí ni àkànṣọ sítórí yẹn ni ẹnìkan wá sọ fún mi wípé wọ́n ní mo kàn gbọ́ ẹ pé nígbà yẹn Alhaji Síkírù Àyìndé Barrister wọ́n láìkí ara wọn gan but wọ́n ní Alhaji Barrister lọ ṣe ọlọ́kọrin bì kan wọ́n ní kí Gbénga Adébóyè níbo Gbénga kọ́ wá ṣe MC lámẹ́ nílùú èbó ni wọ́n ní kọ́ wá ṣe MC so bàbá wa ti ń kọrin bàbá ń kọrin bàbá ń kọrin àwọn èèyàn wá láìkí Gbénga gan Gbénga àwọn èèyàn láìkẹ́ bàtà tí Gbénga Adébóyè tó máa gbé microphone tó máa bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ tí ń bẹ̀rẹ̀ sí sẹ̀fẹ̀ fún wọn láti dọ́dẹ ẹ̀ mọ̀ gbọ́ àwọn kan yẹn. ara ẹ̀ fẹ́rẹ̀. bàbá ariwo tanige kò fẹ́ sì ti stop ara Bàrà Síkírù ti ń gbóná pé akíni gbogbo orú eléyìí ṣebí mi mo pè é wá èmi mo pè é wá náà pé kó wá sí MC fún abẹ́ ó ṣe á jẹ́ pé wọ́n ni wọ́n wá àwọn èlì ẹni mọ̀ pé ara wọn gbóná ju ara wọn lọ kẹfà sí bọ́ àìsí mbẹ́ òtẹ́ pé ń lọ lamẹ́ríkà àwọn tó wà ń bẹ̀ wọ́n máa ń wà ń bẹ̀ ní ọ̀sán ẹ̀mí náà ò sí mbẹ̀. bọ́jà iná rẹ̀ ti gbọ́tàn náà rí. àlejò mi ni yín. ọjọ́ òní tí ọ bàbá ṣé mo rò pé bìtíjà wọn ti bẹ̀rẹ̀ nu. ìjà ń pọ̀ débi wípé ọ̀sẹ̀ mọ̀ pé Gbénga ó wá fi àwọn orin kan nú àwọn orin rẹ̀ òfìtà sí Bọ̀dá Síkírù
bàrà Síkírù náà fọgbọ́ ọgbọ́n ẹ̀ mọ̀ pé lówelówe lànà máa ń ṣe lànà máa ń ta síra wọn ṣùgbọ́n ṣé kí n má parọ́ fún yín Gbénga Adébóyè Káwóréré ọmọ jẹ onímọ̀ rẹ̀ ó ní ẹnu ó ṣòro bá jíjẹ ọ̀gànjọ́ bàbá àwọn àgbààgbà pé bàrà Síkírù Àyìndé kọ́lọ́ ń fọrùn kẹ́ wọn Gbénga tó ń bá fa wàhálà ìkẹ́sẹ́ tó lè bá fa làkàdí o torí ẹ mọ̀ pé ẹlẹ́nu ṣòro bá jíjẹ ọ̀gànjọ́ bí wọ́n ṣe á parí rẹ̀ àmọ́ so ó jẹ́ kí n gbé fún Gbénga Adébóyè mo gbé fún pé ọkùnrin ogun ni. ǹjẹ́ ní nǹkan kan tẹ́ lè sọ nípa mìíràn lẹ́kọ̀ọ́ pẹ̀lú Gbénga Adébóyè tẹ́ ẹ gbọ́ rí nípa mìíràn ẹ̀rẹ́rìn ni àmọ́ náà pé mìíràn ibẹ̀ nílé gbogbo òṣèlú lẹ́kọ̀ọ́ yẹn ẹ rántí nǹkan kan tó ṣẹlẹ̀ mìíràn pẹ̀lú Gbénga Adébóyè àtàwọn kan mo rántí èmi ò sí ń bẹ̀. bàbá mo rántí ẹ jèrè bẹ́ẹ̀ náà làábí ni ṣe mọ̀ pé Gbénga máa ń ṣẹ̀fẹ̀ gbogbo nǹkan tó bá dẹ̀ ti rí gbogbo nǹkan bíi story nǹkan kéékèèké téèyàn bá rí náà lèyìn náà fi máa ń ṣẹ̀fẹ̀ so ọ̀rọ̀ kan wá ṣẹlẹ̀ tí Gbénga fi wá sọ ọ̀rọ̀ yẹn lórí program ó kàn sọ̀rọ̀ nípa mìíràn bàbá làwọn ará mìíràn àwọn òṣèré wa gba àwọn alápẹ̀ni gbogbo wọn wá gàgọ̀ pé Gbénga yìí tó bá dé mìíràn tó bá Gbénga alápẹ̀ni wà ń bẹ Abija wà ń bẹ gbogbo wọn sọ̀kò tí gbogbo wọn wá tí Gbénga bá débì lónìí pẹ̀lú bó ṣe ti disgrace bó ṣe sọ̀rọ̀ mìíràn yìí yóò jìyà bàbá wọn disgrace yìí. kí ló sọ pa mìíràn lọ́dún náà. bàbá ẹ jẹ́ n tó fọ̀bẹ́ bẹ̀bẹ̀ ọ̀hún. ẹ má fọ̀bẹ́ bọ́bẹ́ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ni. wọ́n disgrace ẹ̀ òun náà wá ṣépè ìpìtọ̀ sẹ́ńjọ́ náà já mìíràn ń gbọ́dọ̀ parọ́ fún yín o ó ṣẹ́ ìpè pé ọlọ́kọ̀ọ̀kan lọmọ wọ̀ ọ́ yọ mìíràn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo àwọn àgbààgbà òṣèré mìíràn gbogbo àwọn tó dìde mìíràn ni ọ̀bọ̀ láti gbà yẹn tọ́ pé tá a bá fẹ́ sin kankan mìíràn náà jẹ́ mìíràn. Gbénga ni àbí ẹ̀bù. ọmọ náà ni. ta ló kọ́kọ́ gbá Gbénga. bàbá. àwọn oní plan rẹ̀ ńgbà náà. àwọn àgbààgbà òṣèré tó ń bẹ́ẹ̀ náà ni. kí ló sọ tó pọ̀ jù. bàbá. kí ló sọ ń pa mìíràn tó pọ̀ jù. ẹ ṣáà ti díẹ̀ nu tó sọ tó pọ̀ jù. kẹ́mi yóò gùn bàbá. ẹ̀dá ìpẹ́rù ń bá yín ṣe wọ́n nà yín ni àbí wọ́n ṣàṣeyìn bó lóògùn lẹ́yìn náà. àwọn ará mìíràn mà burú. ṣé mìíràn sì wà bẹ́ẹ̀ sí. mìíràn kúrò mìíràn. ẹ̀sùn àná bí a ṣe é péjọ mìíràn kan náà. ń bò fọwọ́ ó wà ń bẹ̀ bọ̀ kọ̀dà bíi ti tẹ́lẹ̀ mọ́. èpè jà díẹ̀. ọjà ó kọjá díẹ̀. tó ẹ ṣeun bẹ́ẹ̀ báyìí ṣe ń dé ẹni tí à ń bá sọ̀rọ̀ ọ náà ni Alhaji Taofeek. bẹ́ẹ̀ni Abdulsalam Taofeek tó wáyé mọ̀ sí tí olùjúmọ̀ ló ṣe ìmúlẹ̀ Òṣùpá Sáìdì. bàbá ọ̀rọ̀ ọjọ́ mi nù ẹ̀yin náà tó rántí yìí. ọjọ́ tí mo ṣe náwó bẹ́ẹ̀dẹ̀ mi lọ bí ọkọ̀ ọdún dẹ̀ báyìí ó lé dẹ̀ ńgbà náà lọ́wọ́ báyìí tí mo dojú agbo tẹ́ ẹ lọ́rẹ̀ gbé oògùn sára ọlọ́lọ́mọ fátẹ́ dákẹ́ tó kò lé wọ́n pé Gbénga àkọ́kọ́ wá jó a sì jọ dó pẹ̀lú ìyàwó mi òṣùpá ọmọ kìíní o màá dún sí ní kí mo dá òṣùpá èmi ni mo ń pè ọ́ ẹnìkan wá pé ó ti gbé nǹkan àjọ kò lélẹ̀ o pé gbogbo tó bá ṣe màá dún sí lọ́jọ́ kò ń bò tó jókòó ló tó bá tó kí mu eléyìí ló dàbí ẹ̀fẹ̀ bó dẹ̀ ṣe rí ni. ẹ mà sọ bẹ́ẹ̀ lójú agbo ni ẹni àkílódé ṣé Màdúsì ló pè ọ́ ni ṣe bẹ́ẹ̀ mo pè ọ́ wá bí i òṣùpá mi láìka òkè ní gbogbo rà dẹ́ sí Màdúsì ẹ lọ jókòó àdúpẹ́ lọ́dọ̀ náà níjọ́ náà níjọ́ gọ́sẹ̀ tá n bà. bẹ́ẹ̀ ni sẹ́dẹ̀ rí òṣùpá bàbá ọlọ́nkàn ní kí ó fẹ́ràn mi púpọ̀ ó fẹ́ràn mi púpọ̀ ó fẹ́ràn èmi náà ó fẹ́ràn yín o tó pọ̀ ó fẹ́ràn mi kúrò nínú àwọn orin rẹ̀ tó gbọ́ àwọn tó ṣe ọ̀pọ̀ tẹ bá ń gbọ́ tí bá ń kọ pé tí òrújú so kójú sápò ní àbò ilẹ̀ bá mọ́ ọláyékáyé ayé yẹjẹ ọlàbò fọ̀tẹ̀ sí ó ní bàbá Kọ́dìrì kọ́ lọ́mọ bàyọ̀ ẹ̀jẹ̀ bàbá tẹ bá dàgbà tẹ bá máa fẹ̀yìntì ọlọ́yẹ̀ká gbẹ́gi sílẹ̀ sínú bàbá inú museum ni tí òrújú náà ní ibi tí mo fẹ́ràn rẹ̀ sí eré ọjọ́ náà bàbá mo sẹ́ndì owó ti kọ̀ gbá olósanwó instrument olósanwó gbogbo ẹ̀ tó wá ṣẹlẹ̀ fún mi pẹ̀lú ayé rẹ̀ ò ní bàjẹ́ àti gbogbo àwọn fújì yòókù náà lágbára Ọlọ́run. ìyẹn nìyẹn bàbá ẹ ti sọ ti Gbénga níwọ̀n bàbá ẹ ṣe mọ̀ tí a bá tún pọ̀ yín fún nǹkan mi lẹ́ẹ̀ máa sọ ntẹ́yìn máa ń pẹ́ lẹ́ẹ̀ ti sọ̀hún ìgbà ìmọ̀ yín nígbà tẹ́ ẹ̀ mọ̀ tẹ́ ẹ ti sàwọn kankan rí tẹ́ wọ́n á regret pé èèyàn gbọ́dọ̀ tó gbégbé ayé tá a ti gbégbá yìí o ẹ̀já fi káwọn ẹ̀ lọ́gbọ̀n. bàbá tá a bá ń sọ̀rọ̀ nípa ìgbà ìmọ̀ àmọ̀dé nǹkan wo àdúrà mi ni pé tí a bá ń sọ̀rọ̀ nípa tó bá jẹ́ pé Ọlọ́run ẹ̀ṣẹ̀ àgbèrè tọ́lọ́run bá ní òun fẹ́ fi bẹ̀yàn wò
tó ń fẹ́ béèrè ẹ̀ṣẹ̀ yẹn wò lára ènìyàn ẹ̀skísà irú àwa iná straight iná bàbá ṣùgbọ́n tọ́lọ́mbà lòun ò ní ẹ̀sà wò wo tọ́lọ́mbà lòun ò ní wo ẹ̀ṣẹ̀ àgbèrè tó dáríjìn wá kò sí nǹkan tí ó pé kí n mọ́ wà lójú ní náà tí ẹ ti dánwò láyé torí ẹ̀rọ ní pé bóńtọ́ ọmọ nìkejì mi ó sì ní bàjẹ́ tí ẹ ti dánwò ṣùgbọ́n lórí ọ̀rọ̀ olóbìnrin bàbá àti dánkan wò ẹ jẹ́ ń gbọ́ bíi méjì mẹ́ta àdánkan wò ẹ jẹ́ ń gbọ́ bíi méjì mẹ́ta nígbà ìmọ̀ ni o ẹ̀mọ̀ mọ́ náà ní nígbà ìmọ̀ tá a wà lọ́dọ̀ fúnra wọn sì náà máa ń wá ẹnìkan náà la bá ṣeré ìfẹ́ lẹ́ni yẹn wá lọ sọ fún gbogbo àwọn yòókù sẹ́mi pé ńgbà yẹn sà nínú mọ́tò bàbá wa ajímọ́jàsán kọ́lọ́mbà ní fọ̀rùn káwọn náà káwọn onímọ̀ jẹ́ onímọ̀ rẹ̀ so ńgbà yẹn tábà ń lọ sí lókèsà báyìí àwọn obìnrin wá káwọn obìnrin sọ́tọ̀ wá kó àwọn ọkùnrin sínú sọ́tọ̀ gbogbo àwọn ìyá ìbíjọ máa ń lé gbogbo àwọn ìyá bòkò gbogbo àwọn tó yà sẹ́ gbogbo wọn pọ̀ nínú mọ́tò àwọn fàlíwèrè pé àwọn lọ́lá àdíjẹ wọ́n pọ̀ nínú mọ́tò gbogbo wọn sì máa ń pọ̀ ní kálukú wọn bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ìkànnì wọn ní tí mo ti wá fẹ́ rí ẹ̀mùkọ́ àwọn obìnrin máa ń bára wọn sọ̀rọ̀ pé lágbájá ẹ tún fọkọ yín tún pamọ́ nù o pé lágbájá ẹ tún fọkọ yín pamọ́ nìyẹn o àmẹ́dó ṣe kíní àti ẹ tún fọkọ yín pamọ́ nù o. mo lè sọ kọ́lọ̀ ní lédìmọ̀ ẹ̀kọ́ ló bá fọnù kẹ́ gbà yẹn náà wọ́n mọ̀ pé ìyàwó mi ni wọ́n mọ̀ pé mo fẹ́ ń gbà ẹ ta wa ní ìyàbó òkò ní kọ́lọ̀ lédìmọ̀ ẹ̀kọ́ ló ń jí kọ́lọ̀ má jẹ gbogbo tó filẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn gbọ́dọ̀ bá jẹ́ náà àwòtán ganan kí ẹ pọ́ jásí lẹ́yìn ọ̀run ẹ máa sọ̀rọ̀ yín bọ̀ ẹ sọ̀rọ̀. so lọ́ba bẹ̀rẹ̀ sí kálukú bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pátó máa sọ̀rọ̀ lọ́ba ní pé kálukú ń ròyìn pé boyfriend wọn wọ́n sọ̀rọ̀ gbogbo wọ́n sọ̀rọ̀ yíká kọ̀ọ̀dù kálukú sá ń sọ gbogbo wọn sì máa ń sọ wọ́n sọ̀rọ̀ ọ̀gá wa náà ọ̀gá Bello kọ́ ló ń jẹ́ mi ogun kálukú sá ń sọ̀rọ̀ bí ńgbà tí Ìyábọ̀ sọ̀rọ̀ ó ní tí òrùjú ń bẹ lọ́hùn ló ní mondus ó ní yọ̀ọ̀bẹ ṣeré ìfẹ́ báyìí ó ní gbogbo abẹ́ ìrọ̀sẹ̀ omi báyìí tí ọmọ tí ó sì gbùlúgbùlúgbùlú a máa sọ̀rọ̀ ó lẹ́rù sí tí ò lákọ̀ ó fi nǹkan pamọ́ ẹ̀bẹ̀ mo láìkẹ̀ sínú tí wọ́n fẹ́ yàn yóò jẹ́ màpọ̀ òun fẹ́ lágbájá kọ̀ ó sí pé bójúbójú ń bẹ̀ ó ní ń bẹ̀bẹ̀ ṣé bàbá ṣé kí n má parọ́ fún nínú àwọn tí ó sọ̀rọ̀ fún àwọn kọ̀ọ̀kan wà láàrin wọn tó jẹ́ pé obìnrin tó dóbìnrin tí àjọjọ́ rẹ̀ tó jẹ́ pé mi náà wá wò pé lágbájá yìí fúnra wọn kàn dédé invite mi wípé wá o afẹ́ ṣe kinní báyìí o afẹ́ ṣiṣẹ́ o tèmi rò pé iṣẹ́ ni wọ́n sì pé tó jẹ́ pé kinní ni wọ́n fẹ́ yẹ̀ wò kì í máa ṣeré bàbá. yóò tó mélòó nú ọ̀rẹ́ ẹni awí tí ẹ ti gbá ń tábà. bàbá kọlọ́ngó ṣàforíjì fún wa. àmín. ẹja tó ṣe gidi bẹ́ẹ̀. eyín ònú. èèyàn bá wọn. ṣe wá rí nípa pé ọ̀rẹ́ àtọ̀rẹ́ ẹ ti là ìyá sọ máa ń kọ́. bàbá kọlọ́ngó ṣàforíjì fún wa o. ẹja jẹ́wọ́. ó ti ṣẹlẹ̀ o. tọ́ kọlọ́ngó ṣàforíjì fún wa o. àṣàṣì ò lè mú iná. kọlọ́ngó ṣàforíjì fún wa. wọ́n ti àbá ti ṣe àtọ́ sọmọ àṣàṣì ò lè mú yàn. bàbá àṣẹ kọlọ́ngó ṣàforíjì fún wa àṣẹ. sẹ́ńsì mọ̀. àṣẹ ọ̀rẹ́ àtọ̀rẹ́. sẹ́ńmọ̀. àṣẹ ọmọ ìyá méjì. kọlọ́ngó ṣàforíjì fún wa kọlọ́ngó dákun ṣàforíjì fún wa. sẹ́ńmọ̀ làbí sáájọ mọ̀ pé wọ́n jọ mọ̀ tó tí ọkọ̀ dá wàhálà lẹ̀ àbí ẹsẹ̀ ní bòńkẹ́lẹ́ náà. ṣé àwọn ọ̀rẹ́ méjì wọn. wọ́n mọ̀ káyìn náà ni. wọ́n mọ̀ ìjà. wọ́n mọ̀ fún ìdímọ̀ ẹja kálukú wọn náà ní ń gbé wà kálukú ti mọ̀ pé wọ́n ṣe lágbájá tẹ́lẹ̀ náà mọ̀ pé òun sì tàbí. èyí ti sẹ́ wọ́n fòyin sí ti. mọ̀ wá ní bàbá Ọlọ́run ni o Ọlọ́run ni o. ẹ tún fẹ́ sọ wọn kan nígbà ìmọ̀. bàbá nígbà ìmọ̀ nǹkan kan tó ṣẹlẹ̀ sí mi nígbà ìmọ̀ tó jẹ́ pé mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ló yọ mí ní year 2014 bàbá wọn kọ̀ọ̀yà kéèyàn mọ̀ dẹ́jà nígbà ìmọ̀ wọn sọ fún mi pé wọ́n rìnrìn àjò tó fẹ́ rìn yìí o tó bá máa rìnrìn àjò ìpọ̀gùn kó tó lọ but bàbá kékeré ìrìn àjò sí káwọn èèyàn fi kọ́gbọ́n kékeré ìrìn àjò sí ní 2014 yẹn July 1st 2014 torí pé location lálùpá ni mò ń lọ mo ti àwò wọ́n sì ní bọ̀gùn kí n tó lọ bọ̀ tí mo wò pé àgbà tí ì jẹ́ kí mò ń lé Èkó ń wọ̀ lé Èkó ń wọ̀ lọ Abẹ́òkúta sì bí láàrin lálùpá sí Ìbàdàn náà ni bàbá kí la kọjá Adélẹ́yẹ díẹ̀ sí accident ìwúrú ọpẹ́lọpẹ́ irú yín yìí ọpẹ́lọpẹ́ àwọn gbajúmọ̀ òṣèré ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ àwọn olóṣèlú bíi Láfi oyè ńgbà náà gbogbo àwọn èèyàn kàǹkàǹkà tí wọ́n dìde sí mi nígbà náà gbogbo àwọn òṣèré wá dìde pé ọmọkùnrin yóò ní kú ọpẹ́lọpẹ́ wọn gbà náà lọ́jọ́ mi o bá a ṣe ń sọ yìí náà owó tó lọ ṣe kéré mi o bíi 2.8 million ló gbé mi ró báyìí mo dúpẹ́ lọ́wọ́ yín o Alhaji Gboyega Lawal mo tún dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn òṣèré pátápátá káfàtà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn tí máa ní mọ dá kọ́ńkọ́ kan ilé oṣù mo sì dúpẹ́ lọ́wọ́ mọ̀lẹ́bí mi náà bàbá tó náà mọ̀lẹ́bí náà dìde ìgbà ẹ̀mọ́ ni torí pé nísìn sẹ́yìn pé kéèyàn máa dẹ́jà nísìn mo lè dárò ẹ̀wò báyìí nísìn báyìí kí wọ́n sọ pé má ṣe nǹkan báyìí kí n dẹ̀ lójú rà kí n dẹ̀ ṣe tí a lè sọ fún mi pé má ṣe lọ́ọ̀rẹ́ bọ̀gùn ó tó travel
tó sì yẹ kí n lọ rèé ṣe mo kà á fojú kéré ẹ̀. ìwà abúwo mi ilẹ̀ tún wò nígbà ìmọ̀ tí màá bá ilé ìròyìn yàrá pé wọ́n lọ́hùn mà ṣàánú mi. bàbá kó ló ń jẹ́ mi yóò gùn sẹ́rí nígbà ìmọ̀ ìgbà burúkú kan tí mo tún hù tí mo ń já mi láyà tí mo bá rántí báyìí pé ẹ sọ̀rọ̀ òkè bàbá. ìwà burúkú kan tí mo tún hù tí mo ń já mi láyà ni wípé wọ́n lọ́wọ́ ọba nígbà kẹta wàléwé amọ̀dán kan wò. kí ni. ẹ jẹ́ bàbá ìgbà yẹn mo ń kọ́ṣẹ́ rédíò mẹkáníìkì lọ́wọ́ iṣẹ́ rédíòníìkì ni mo kọ́ láàárọ̀ ọjọ́ mi mo wá ti ṣe freedom rédíòníìkì tán mo ti ṣe freedom èmi fúnra mi náà ti ń dáṣẹ́ ṣe ọkùnrin kan bá gbé rédíò kékeré kan wá bá mi mo bá ra rédíò yẹn 20 naira lọ́dún náà bí mo ṣe ra 20 naira mo á ta rédíò yẹn ní 40 naira 20 naira mo rà mo ta ní 40 naira àṣojú rédíò yẹn gbé ni tí mi mọ̀ pé ó jí gbé n ò sì mọ̀ pé kó jí gbé ni èmi náà ti wá ta rédíò yẹn tán ṣé wá rí àwọn ọlọ́pàá ṣe wá dé táwọn ọlọ́pàá wá mú mi wọ́n wá ń sọ fún mi wípé ta lẹni tí mo ta rédíò yẹn fún àfẹ́ mọ́ kí ni ẹ wá ṣe mí lọ́kàn pé inú mo kàn wó pé kí ló dé ṣùgbọ́n tí mo ta fún ni torí pé ẹni tí ó yé èmi ò tètè mọ̀ pé ẹni tí mo tọ́ ta fún mi yẹn mo tètè mọ̀ pé ó jí ni mo sì mú wọn lọ sọ́dọ̀ ẹni tí mo ta fún nù ní abá tó mọ̀ náà àwa méjèèjì ó di wọ̀ ní police station àmọ̀ pọ̀rọ̀ lówó yìí ó mọ̀ láàárọ̀ ní bàbá ó wá máa ń dùn mí pé ẹni tó ta fẹ́yìn ń kọ ẹ̀wọ̀ kan. ẹni tó ta fún mi náà wọ́n ti mú ẹni tó ta fún mi ní ẹ mú èmi ò tètè mọ̀. ta ló ń ta fún ẹ̀yin ta lẹ́yìn ta fún òun ẹ̀dín mẹ́ta lọ́gbà. bàbá láhàámọ́. ó wà ń dùn mí pé ẹni tí mo á ta fún yẹn ó ti wá ṣe mí lórí rí tó jẹ́ pé kò yẹ kí n sọ máa ń kábàámọ̀ pé ìwọ lọ́hùn wá kí ló tẹ̀mí nìkan lọ fèsì pírọ́blẹ̀mù yìí. èmi ti fọkàn sí pé tí wọ́n bá ti rẹ́ni tí mo ta fún tí wọ́n bá ti gbà kó lọ́wọ́ rẹ̀ rédíò yẹn ni wọ́n gbà wọ́n fi ilẹ̀ sọ̀rọ̀ ọlọ́pàá òdìbá wọn. òdìbá wọn o wọ́n tọ́ pínpín. ṣebí ẹni tí mo tà fún rẹ̀ ṣebí rédíò lẹ ti rí wọn bá lé òun náà rajo lè ní bá tún mò náà wọ́n wá máa ń dùn mí tí n bá jókòó tí n bá rántí bà mí bá gbé àpò ọmọ gọ ìgbà ìmọ̀ ìpinnu olè ní nìyẹn. sẹ́mi this one. ẹ dáradà olè ní. this one. olè ní ẹ tẹ̀ tá fún olè ní. kò jù bá náà lọ. ẹ ǹtẹ́ mọ̀ wí mọ̀ nù. ṣé ẹ gba rìsíìtì. ẹ tún wá mú tọ́fọ́ ni bàbá ọlọ́run ọba lẹ́dùn àìtó mi lẹ́rẹ̀ẹ́rì àṣé ó fún mi ní rìsíìtì tẹ́ni fúnra rédíò gangan ó fún mi ní rìsíìtì àṣé ẹni tó fi jẹ́ kéèyàn máa kẹ́kọ̀ọ́ nù o ẹni tó ní rédíò yóò gbé rédíò lé báyìí ó wá gbé rìsíìtì lérí ó gbé rìsíìtì lé ó wá gbé rédíò lé ẹni ń wá jí àti rìsíìtì àti rédíò ló gbé sẹ́ẹ̀rí nǹkan ẹ̀yin lè mi rí pé òkùnrin rìsíìtì kúkú wà ń bẹ̀. ayé ò ní mú wa àmì ọlọ́run ọba àní erógun àkóbá àmì ní míì tó tún le tẹ̀sí ńgbà kékeré. n tó tún le nígbà kékeré tí mo tún máa ń rántí tuntun máa ń dùn mí pé kí ni mo tún ṣerú eléyìí sí bàbá lọmọbìnrin kan tó jẹ́ pé èmi ni mo jábàálẹ̀ rẹ̀. ẹ sọ̀rọ̀ òkè. ọmọbìnrin kan. ẹ sọ tó burú ẹ máa sọ̀rọ̀ nílẹ̀ ẹ sọ̀rọ̀ òkè káyọ̀ pọ̀. sẹ́rẹ̀ ọmọbìnrin yìí nígbà tá a wà léwe ni o èmi ò mọ̀ pé ìka lásán lè ṣe nǹkan kínní. mi ò mọ ǹdẹ ẹsẹ ni ẹ sọ. àti wọnú ilé àti gbìyànjú ọwọ́ kan náà ti máa àfi gbúrú lẹ́jẹ̀ bá tọ́. ṣé wàá rí nítorí àdùn méjì ní wípé ọmọbìnrin yẹn wáyé kí n fẹ́ torí àdéhùn tí mo ṣe fúngbà náà ní pé ìgbà tó ń sunkún pé àkẹ́ni ayé òun ti bá jẹ́ kẹ́ni kàkẹ́ mo ní rárá wọ́n á sọ fún mi bí kíní yìí ṣe wáyé agbọ́dọ̀ tó ń sí lọ́la o. níbẹ̀ ẹ̀kọ́ tọ́ba yìí dí padà èmi ó bá tún gbé wáńjọ kejì mo bá tún ṣe ó tún gbé wáńjọ kẹta ó ti di mọ́lẹ̀ kò kí mọ́ ó ti wá ń dùn mímí náà ó ti ń dùn mọ́ náà ó wáyé kí n wá fẹ́ nígbà yẹn torí pé mo ti ní ọmọbìnrin ká tí mo ti lé lọ́kàn tí mo fẹ́ fẹ́. bí obìnrin wà báyìí. bàbá ìgbà mi tí mo ń dùn mí nù. ẹ kúrò ẹ mọ. bàbá obìnrin yẹn wà ó ti wá dàgbà kò sí nàìjíríà mọ́ báyìí ó wá lọ fẹ́ tó wá lọ fẹ́ wá di olówó obìnrin wà náà wá ti gbẹrẹgẹjẹgẹ ó ti wá òkè gan. tí n bá wá pè é tàbí tó máa ń pè mí àjọ máa ń sọ̀rọ̀ lẹ́kọ̀ọ̀kan but tá a bá sọ̀rọ̀ báyìí ó kàn máa ń sọ mí pé sórí gbogbo jalè rẹ̀ fún olóńgbò jẹ wà máa ń dùn mí wà máa ń dùn mí pé tí mo fẹ́ ẹ tí mo wá fẹ́ náà gan ẹ wá mọ òbọ̀rọ̀ ọlọ́run ṣe rí yìí o ẹ tí mo wá fẹ́ gangan náà kọjọ bí eré kọjọ bí àwàdà náà ni ẹni ẹ wá jẹ́ ẹni tí ẹ̀gbọ́n mi gangan ọmọ ìyá mi gangan understand ọkọ rẹ̀ ni ìyẹn ń gbé ní Èkó èmi náà ń kọ́ṣẹ́ rédíòníìkì ń gbà yín náà lẹ́kọ̀ọ́ ní gbogbo táwọn tí mo ọ̀rọ̀ tí mo ń sọ yìí o tèmi bá ti wá kúrò níbi iṣẹ́ ọ̀dọ̀ wọn ni màá darí sí tèmi ó ti jẹun lọ́dọ̀
ọ̀sọ̀rọ̀ sísá mi kí n tó di pé mò ń lọ sí ilé wa ní Mọ̀rọ̀kọ́ sẹ́ńgẹ̀tì ọmọbìnrin kan wà ń bẹ̀ yẹn wá máa ń lọ lùdé látàlápà kìíní tí wá máa ń lọ lùdé ní Èkó ọlọ́dẹ wa máa ń lò tẹ́mi náà bá ti ń bọ̀ níbi iṣẹ́ àjọmọ̀ sọ̀rọ̀ àṣàjọ bẹ̀rẹ̀ sí yọ ṣeré ìfẹ́ bí nǹkan ṣe wọnú kan nù. ó lóyún. lọ́ba lóyún. sẹ́gbà. mo gbà ọmọ ọjọ́ náà ní ìsìn kọ́lọ́ lónìí rẹ̀ kọ́lọ́ ń jẹ́ kìtì ọmọ ọdẹ akọ́mọ lágbàríkà. bí ẹ bá ń gbádùn wa látàárọ̀ olóyè wa máa ń tẹ Abdulsalam Taofeek Olúwafẹ́mi bẹ́ẹ̀ ni nítorí afọ́lẹ̀ ní wípé àṣé ẹni tí mo torí ọmọbìnrin ti bí yẹn tí mo torí ẹ̀ dànù tí n fẹ́ mu àṣìwé màdà àwọn ọmọlẹ́bí gangan wà níjà fẹ́ra wa ọmọ ẹyọ kan náà tàbí hùn bàbá ọdọgún o ọdọgún tó di wàhálà tó di ẹ́sítẹ̀ǹdì wípé gbòdé sẹ́ẹ̀dì kan ó ní bí ìgbọ̀jẹ́ pa àfikún dígún ni wọ́n bẹ bàbá ń ti o bàbá ń bẹ láyé o wọ́n bẹ tíì pé jáwọn obìnrin ọmọ fẹ́ra wọn nígbò tí bímọ kan míwà síta wọn ti wá bí ọmọ mẹ́rin gbà yẹn ẹni tí ó ṣẹlẹ̀ ni pé bàbá yìí kan kó ọmọ mẹ́rẹ̀ẹ̀rin àǹtí mi oko dáta ó lè dànù oníkọ́mọ kó ọwọ́ bá mọ́ mi lé màmá mi bá ní pé wọ́n wá pè wá kalẹ̀ pé inú wọlọ́mọ kan àtọlọ́mọ mẹ́rin ta ni ó fi ọ̀yàwó lẹ̀ báyìí àti mi bá ní ó ti bá tó ń jẹ́ ó fẹ́ lé nílé ọkọ ni ó ṣe ń tọ̀ ọmọbìnrin kíláàsì yìí ọmọbìnrin wa bú ẹkún dàárọ̀ ní ìsìn báyìí bá a sì fẹ́ra wa mọ́ àkọọ́lẹ̀ ni ohun tí a bá kọ́ọ́lẹ̀ láyé yóò ṣe rí ni bóyá tẹ bá fẹ́ra kò tẹ ẹni rí bá ẹnìkan lè ti kú náà méjèèjì. òun náà sì wà láyé ń sin obìnrin náà wà láyé tó tẹ̀ ti di wọlé. Abdulsalam Taofeek tó wáyé mà sí Mandusi tí ò rojú ọ̀làdé ń bá sọ̀rọ̀ àtàrọ̀ ìgbòkègbodò nìkan ló wọn pẹ̀lú Gbénga níwọ̀nba àti díẹ̀ nínú ìrìnàjò wọn nígbà ìmọ̀ tó mo dúpẹ́ lọ́wọ́ yín pé mo pè é jẹ́jẹ́ mi. àwọn àníkò yín bá mi ẹ̀ tún máa dá wa lóhùn. bàbá sígbàkigbà tẹ́ lè pè mí tí ní dá yín lóhùn. àárín wa ò ní bàjẹ́ o ẹ súre fún gbogbo èèyàn lágbàáyé ní èdè tìfẹ́ kí n tó yọ̀ǹda yín. sí bàbá tọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Abdulsalam Taofeek tí Olújúmọ́ Dùsì àti ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí Gboyega Lawal TV gbogbo yín pátápátá ojú tẹ́ fi ń wò wá ojú náà ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wá tẹ́ fi ń gbọ́ Gbénga etí náà ní di o ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọnú ayé yín o ẹ wo odùfá mẹ́ta ni wọ́n wà á pè odùfá alákọ̀ọ́kọ́ ó ní asásá pépé adífá fún dánilọ́wọ́ tí sọ́wọ́ bí inú àgbọn mìrìgún dánilọ́wọ́ tí kò àìló lọ sọ́dọ̀ Ọ̀rúnmìlà ó lóun fẹ́ làlàyé òun sì fẹ́ dó olówó láyé gbogbo ẹ̀yin náà ẹ ti tún kò àìló lọ sọ́dọ̀ Ọ̀rúnmìlà kẹ́lẹ́ bá àlà kẹ́lẹ́ bá ẹ sì là ẹ́ lu wọn á ní ká mọ̀ sọ pé owó kì wọ́n lé ajé owó ní wọ́n yín o níyọ̀ kì wọ́n lé olókun ẹ̀ ní wọ́wọ́ tí o òjò sú ẹ̀rùn yẹn kò ní kọ́ máa lákàn mọ́ fọpọ̀ o ọ̀pọ̀ aṣọ ọ̀pọ̀ òjìgìjì lọ́rùn ọ̀pọ̀ ìfìkásí ọmọ àṣeyàn ní tú láíláí o obìnrin náà múro bìkọ́ ọmọ rẹ̀ ẹnu apẹ́ kọ̀fáìsì ọmọ àṣeyàn ní tú o gbogbo ń tẹ̀ ń fẹ́ Ọlọ́run bá ń ṣe fún yìí o láhùlá wàlá kọ́átá ìlà bìlà. kọjá bẹ́ẹ̀ jẹ́ títí gbàmí táwọn máa pè yín àrùn lámọ̀dá àní dáràn.